Ẹ káalẹ́, àfáà Rèbékà ní orúkọ mi, olóńgìní tàjòdé èkúté ilé ẹ̀ paramọ́. Pòfẹ́sọ̀ Irọ́lábí ni oníròyìn yín yánkàn bí ọgbẹ́, aláṣejù bàbá Jẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta jánípa ògbónléjà wúlẹ̀ láti iléeṣẹ́ ojúkòkòrò Evangelical Ministry orí òkè Kòmátà. Gẹ́gẹ́ ní 25 minutes to 7:30 lù ní iwájú ilé Sùlù Gàmbàrí gbàù lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin. Àṣírí Ṣọlá Ṣóbọ̀wálé ti tú sí Gani Adams lọ́wọ́ o. Ní Ààrẹ Ọ̀nà Kakanfò bá pe gbogbo àwọn oníròyìn jọ. Hotbobi ti gbà láti mú àwọn ọlọ́pàá EFCC lọ sí ọ̀dọ̀ Madam Sajẹ níbi tí ó ti ṣe oògùn àfẹ́ẹ̀rí ní ìlú Tokyo. Ogun jẹ lọ ọgbọ̀n jẹbọ tí ó Madam Sajẹ ẹ̀yin lẹ̀ ń ṣe oògùn àfẹ́ẹ̀rí fún Hotbobi. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́, ẹ má wulẹ̀ ṣèkì orí. Ìrọ̀lẹ́ àná ni olóyè Bọ̀dé George bú sí ẹkún kíkorò látàrí ọmọ rẹ̀ Ṣọlá Ṣóbọ̀wálé tí ó ti ń fi ìgbà kan wá kiri kí ó tó di pé wọ́n sá kúrò ní ìlú Kútọ̀nù. Àgbà òṣèlú Bọ̀dé George ṣe àlàyé bí ó ṣe jẹ́ wípé ègùn ẹlẹ́ja yíyan kan tí ó máa ń yọ ọyàn sílẹ̀ ní etí odò ló gẹ̀tì Ṣọlá Ṣóbọ̀wálé fún òun ní orí iyanrìn funfun. Láti ṣe kìí ṣe rẹ́pù ṣe no to rẹ́pù kódà. Àgbà òṣèlú yìí jẹ́rìí sí lóòótọ́ pé Ṣóyọ̀ǹbọ̀ ni orúkọ ọmọ ègùn náà ń jẹ́ àti wípé káyọ ọyàn sílẹ̀ ní iwájú ọba orò ìdílé ilé àwọn Ṣọlá Ṣóbọ̀wálé ni. Bọ̀dé George sọ di mímọ̀ pé kí wọ́n wojú Ṣọlá Ṣóbọ̀wálé àti ojú òun. Ó wí pé gẹ́gẹ́ bí ṣíbí oníke ṣe máa ń jọ ara wọn lórí ìrẹsì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni Ṣọlá Ṣóbọ̀wálé ṣe jọ òun bí làṣìṣì ẹnu ṣe jọ olóyè Jimoh Aliu tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Àwòrò. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́ o, ẹ ṣé bí ẹ ti ṣe lanu sílẹ̀ bí ẹsẹ̀ ẹran tí ẹ ń gbọ́ ìròyìn náà. Olóyè àjèrè inú fíìmù Bàtà Wàhálà sọ di mímọ̀ pé bí ọmọ kan bá tún jọ bàbá rẹ̀ bíi ti Ṣọlá Ṣóbọ̀wálé yìí á jẹ́ wípé ọmọ náà ti yí padà, ó ti di àfín tàbí bèbí Kingsway tọ́ni wọ́n jọra wọn lóòótọ́. Olóyè Jagaban Bọ́lá Ahmed Tinubu wá mú ìmọ̀ràn kan tí kò ṣeé tẹ̀lé wá fún ìdílé Bọ̀dé George pé kí wọ́n mú Ṣọlá Ṣóbọ̀wálé ọmọ àlè àti bàbá rẹ̀ tuntun yìí lọ sí ìlú India fún àyẹ̀wò ẹ̀jẹ̀ àti wípé bí ó bá fi jẹ́ pé lóòótọ́ ni èsì àyẹ̀wò ẹ̀jẹ̀ sọ wípé Bọ̀dé George ní biological father Ṣọlá Ṣóbọ̀wálé á jẹ́ wípé òtítọ́ ni wípé ìyá Rainbow náà ló bí Gani Adams. Òótọ́ ni o, ìyá Rainbow Gani Adams, yes, wọ́n jọra wọn lóòótọ́. Ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́, ẹ má wulẹ̀ ranjú mọ́ mi. Igbákejì olórí orílẹ̀-èdè Congo ọ̀gágun NS Obi ó sọ di mímọ̀ pé òtítọ́ ni láti ìgbà tí òun ti mọ Ṣọlá Ṣóbọ̀wálé nínú fíìmù tàbí nínú sinimá kò sọ̀rọ̀ nípa bàbá rẹ̀ rí tàbí kí ó ṣe birthday fún un. Ìwò òótọ́ lẹ sọ o, ìgbọ́ kí àǹtí mi sọ pé àwọn ṣe birthday fún dádì àwọn rí. Òwe Yorùbá kan sọ wípé ohun tí ó jọun la fi ń wéhun, epo ẹ̀pà náà ló jọ kó sí ẹ̀ lérí ká súfèé ká súnkun sí, méjèèjì kò ṣeé ṣe pọ̀ ní òrèkóòrè. Ẹ ṣé bí ẹ ti ṣe serious bí ẹ tó ń ṣe GC tí ẹ gbọ́ ìròyìn kúmọkùmọ náà. Olóyè Yínká Quadri wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ní kété tí ọwọ́ bá ti ba Ṣọlá Ṣóbọ̀wálé pé ọmọ bíbí inú Bọ̀dé George ni tí àyẹ̀wò ẹ̀jẹ̀ sì ti fi dáni lójú, ó ní kí wọ́n tètè mú un mọ́lẹ̀ ní tipátipá ní tipátìkúùkù láti kọ ìlà Ìjẹ̀bú Òde sí lójú tàbí ìlà kékeré kan tí ó wà lójú bàbá wa Ẹ̀dá Oníléọlá fún sound identification. Yes, ìyẹn dáa. Orí ìlà dáa púpọ̀ láti lè jẹ́ ká máa fi dára wa mọ̀ náà ni.
tó ẹ gbọ́ orin ọdẹ tí Ṣọlá Ṣóbọ̀wálé kọ lákòókò tí ó ń pariwo mọ́ àwọn soundman pé ẹ má fọwọ́ kan bẹ̀ yẹn, ijó ni kí ẹ bá mi jó. Why you won't see me? ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbàgbọ́, ẹ má wulẹ̀ ranjú mọ́ mi. tó ó wu eégún kí ó forí balẹ̀ nínú ìjọ, ṣùgbọ́n ẹ̀kú ojú rẹ̀ ni kò jẹ́. ó dán pápá, ó rọ̀ ní dẹ̀dẹ̀, kó tó délẹ̀ ó so igba àdó. olóyè King Sunny Adé ló kọ ìròyìn fún wa nígbà tí bàbá wa Shina Peters tí wọ́n tú ní èdè ìlú wọn sí ohun tí wọ́n fẹ́. èmi ọmọ yín àmì bloggers olórí bí ìlú Ègùn aborí pé eégún lẹ́rìn yánkan bí ọgbẹ́ náà ni mo kà á fluently sí etí ìwòran yín. gbogbo wa náà ni kí ẹ mú o. tó ẹ subscribe, ẹ share, kí ẹ comment. Subscribe tí ẹ ń wò yẹn náà ni ẹ tẹ̀ subscribe yẹn ni kò ná yín ní kankan, kò já kankan kúrò nínú dátà yín. ṣe mọ̀ pé ìdùnnú yín náà ni ó jẹ wá lójú ní ilé-iṣẹ́ ìròyìn kúmọkùmọ. tó happy birthday fún gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lóṣù yìí, lọ́sẹ̀ yìí àti ní ọjọ́ òní. ọmọ kò ní kú lọ́wọ́ yín, aya kò ní kú lọ́wọ́ yín, ẹ̀yin náà kò ní kú kékeré. àwa tí à ń kí yín náà a kò ní bọ́ sọnù lọ́wọ́ yín. long life and prosperity. ìgbà ọdún kan ni o. tó ó wù ní kí apá ajá ní Mùṣín, àwọn Kàlàbá náà ni kò jẹ́. ìyókù ti dùn ní ọjọ́ méjì bí mo ti wí lẹ́ẹ̀kan. imú yín ni kí ẹ máa fi mí o.